Emmanuel ti lu àwọn oní-POS ní jìbìtì jìnnà kọ́wọ́ tó tẹ̀ ẹ́. Ọkùnrin ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n kan Emmanuel Okorafor ti dèrò àhámọ́ àwọn ọlọ́pàá Èkó níbi tó ti ń fẹnufẹ́ra bí abẹ̀bẹ̀ níwájú àwọn ọ̀tẹlẹ̀múyẹ́. Ọjọ́ Ẹtì Friday 30 oṣù Dìsẹ́mbà yìí lọ́wọ́ pálábá rẹ̀ ségi níbi tó ti ń fi káàdì ATM oríṣiríṣi lu àwọn ẹlẹ́rọ POS ní jìbìtì. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lójú òpó ayélujára abẹ́yẹfò Twitter rẹ̀. Benjamin ní afurasí ọ̀daràn yìí gbowó nínú ìwà gbájúẹ̀ pẹ̀lú ọgbọ́nkọ́gbọ́n tó máa ń dá. Ó ní bóun ṣe máa ń lu jìbìtì tiẹ̀ ni pé ó máa ń sọ fáwọn oní-POS pé kí wọ́n tẹ nọ́mbà méje sí orí ẹ̀rọ wọn gẹ́gẹ́ bí iye owó tó fẹ́ gbà tàbí kó ní kí wọ́n jẹ́ kóun fọwọ́ ara òun tẹ̀ ẹ́ sí i. Fún àpẹẹrẹ, tó bá sọ pé òun fẹ́ gba $52,000 náírà, ìyẹn 52,000 naira, Emmanuel yóò ní kí wọ́n tẹ nọ́mbà 52,000.00 pẹ̀lú òdo méjì tí wọ́n máa ń kọ kọ́bọ̀ sí. Táwọn yẹn bá ti tẹ̀ sí i tí wọ́n sì gbé ẹ̀rọ POS lé lọ́wọ́ pé kó tẹ nọ́mbà àṣírí rẹ̀, ìyẹn píìnì rẹ̀ sí i, oníjìbìtì yìí yóò ti sáré pa nọ́mbà òdo méjì rẹ̀ tí owó náà yóò fi dínkù sí $5,200 náírà, ìyẹn 5,200 naira. Yóò sì tẹ píìnì rẹ̀ sójú ẹ̀rọ náà pẹ̀lú bọ́tìnì OK kó tó dá ẹ̀rọ ọ̀hún padà fún oní-POS. Ohun tí èyí túmọ̀ sí ni pé dípò tí ẹ̀rọ yìí yóò fi yọ $52,000 tọkùnrin náà lòun fẹ́ gbà, $5,280 náírà péré ni ẹ̀rọ náà yóò fàyọ nínú àkáǹtì rẹ̀. Ṣùgbọ́n oní-POS tí kò bá fura, $52,000 tó ti kọ́kọ́ tẹ̀ sójú ẹ̀rọ POS ọ̀hún nìyẹn yóò san fún un láì mọ̀ pé Jagunlabi ti dọ́gbọ́n kọ́gbọ́n sí i. Wọ́n ní gbàrà tí Emmanuel bá ti gbowó àti káàdì rẹ̀ tán níṣe ni yóò pòórá bí iṣó. Nígbà táwọn oní-POS bá sì fi máa fura pé iná ti jó àwọn, àfúrásì náà yóò ti di imí eégún tẹ́nìkan kì í rí, ni yóò bá tún lọ ságbègbè tàbí àdúgbò míì tí wọn kò tí ì jágbọ́n burúkú rẹ̀. Hundeyin ní nígbà tọ́wọ́ àwọn agbófinró tẹ afurasí yìí lágbègbè Ògùdù sí Ọjọ́ta níjọba ìbílẹ̀ Kòsọ̀fẹ́ lẹ́yìn tó lu oní-POS kan ní jìbìtì gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, ṣùgbọ́n tíyẹn padà yẹ rìsíìtì tí ẹ̀rọ ìtẹ̀wò rẹ̀ tẹ̀ jáde kó tó ka owó lé kọ́sítọ́mà ọ̀ràn yìí lọ́wọ́ ló bá fi gbé ta. Làwọn èèyàn tó wà nítòsí bá mú un sílẹ̀ dé àwọn ọlọ́pàá Rapid Response Squad RRS tí wọ́n mú un lọ sákòlò wọn. Wọ́n láfurasí náà jẹ́wọ́ pé kò tí ì ju ọ̀sẹ̀ mẹ́ta péré lọ tóun bẹ̀rẹ̀ jìbìtì tuntun yìí. Bákan náà làwọn oní-POS bíi 2 sí 3 jẹ́rìí sí pé ọkùnrin yìí ti lu àwọn ní jìbìtì pẹ̀lú ọgbọ́n bérebére rẹ̀ ọ̀hún. Hundeyin ní nígbà táwọn ṣàyẹ̀wò káàdì ATM ọwọ́ ẹ̀ pẹ̀lú èyí tó wà lákọọ́lẹ̀ àwọn oní-POS níbi tí wọ́n ti ṣe gbájúẹ̀ fún wọn, gẹ́lẹ́ ni nọ́mbà káàdì náà bá torí ẹ̀rọ mu tó fi hàn pé òun lẹni tí wọ́n ń wá ọ̀hún. Wọ́n níwádìí sì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ yìí. Wọ́n láfurasí náà máa balẹ̀ ẹjọ́ lálejò láìpẹ́. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.